yàtọ̀ síra wọn anábì nìkan ló ń fún ní opportunity pé kó jíṣẹ́ fún gbogbo ayé. ó sì ní ìlà ìkan jẹ̀mí. wọ́n ní kàmáà káàdà ní kọ́bìlì mímọ́ rọ́sùlì àwọn òjíṣẹ́ tí wọ́n ti wá rí bá a ti rán àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni yóò sáré ilé àbáwọ̀ ní àsìkò ní àbáwọ̀ wọ́n rán wọn sáwọn èèyàn kan ni wọ́n rán wọn sáwọn kan wọ́n rán wọn sáwọn èèyàn kan wọ́n rán wọn sáwọn èèyàn kan ẹ wo àwọn tí wọ́n ṣe wá sí ẹlòmíì ń bẹ ìlú rẹ̀ nìkan ni wọ́n ti mọ̀ wọ́n máa ń dúró ní ìdí àdúgbò rẹ̀ ni wọ́n ti mọ̀ àwọn abáyábáyá àwọn náà ti wá sí ládùúgbò wa ẹlòmíì ń bẹ mọ́sálásí àdúgbò rẹ̀ nìkan ni wọ́n ti mọ̀ àwọn àfa ustaz lábẹ́yà wọ́n sọ àti mọ́sálásí every Thursday. ẹ̀mí ọ̀fun lọ ilé ìgbọ́n tẹ̀lé yá. ẹlòmíì ò gbọ́ ta. alàbí ìyàwó mẹ́lẹ́kù sàbáwátì wà lárúdì. bẹ́ẹ̀ náà níbẹ̀ láàrin àwọn òjíṣẹ́. láyé àríyá wáyùmí wáyùmí tù. bẹ́ẹ̀ni. wáyé omi láyé wọ́n fún mi nàbí ìjìnlẹ̀ omi kì. يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون. قال إن رسالتي أنا صلى الله عليه وسلم إن رسالتي ليست إلى بعضكم دون بعض. وقال الله رمسيو ẹni Ọlọ́run rán sí gbogbo ayé àlè bí ẹni Ọlọ́run rán sí ìlú kan. وقالوا دعوا الله وقوة ولكنها إلى جميعكم gbogbo ayé lọ́wọ́ wọn lè sí yẹn ní ànábì Muhammad sallallahu alaihi wasallam ló fi parí ọ̀rọ̀ yẹn. náà tọ́ba lọ wọnú Sahih al-Bukhari òun gbọ́ lẹ́nu Abu Hurairah. عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال إن مثلي ومثل الأنبياء. Bukhari radiyallahu ta'ala anhu. Imam Bukhari ni òun gbọ́ ọ̀rọ̀ náà lẹ́nu Abu Hurairah radiyallahu anhu. Abu Hurairah ni walladhi nafsi biyadihi. Ọlọ́run fi Ọlọ́run tó ní ẹ̀mí ìwọ̀n búra. Ìyẹn làwọn mùsùlùmí sì gbọdọ̀ sọ́ra o. Ṣé wọ́n pẹ́ àwọn tí wọ́n fẹ́ tọ́lọ́run ṣe náà tí wọ́n fẹ́ bẹ̀ sí yẹn tí wọ́n máa bú Ọlọ́run búra. Àwọn àbúrò rẹ̀ yìí àwọn tí wọ́n sì gba àdìsí wa lọ́dọ̀ àdìsí ni. Ìgbà àdìsí wọn wá òun wọ́n jẹ́ ká mọ̀ pé sọ̀hábí jùlìjẹ̀lìlù ni wọ́n. Àwọn sàádé tó yẹ jù làwọn ilé yìí. Àmọ́ àdìsí yìí ó ṣe déédéé pé àsáwọ̀ àdìsí. Ìdí tó fi mọ̀ bẹ́ẹ̀ ẹ wo qualification bá lẹ́bi qualifier lẹ́bi Ìsá. Tí wàá sọ àdìsí kan èyí tó ń na qualification yẹn rẹ̀. Máa gbọ́ o. Ọlọ́run fi ẹ̀mí ìhun búra. La yushikanna an yanzila fikum ibnu Maryama hakaman adila. Ó lè lọ gbà pé Ànábì Ìsá ń bọ̀. Ó ní Ànábì Ìsá bá sì dé ìbọ̀ wá sí ìdájọ́. Ìyẹn Sahih Bukhari bẹ̀ ló wà ó. Ọ̀nà tó gbà ti sọ̀rọ̀ Ànábì Ìsá ó bẹ̀ tó lè sọ̀rọ̀ lẹ́ta sílẹ̀ nù. Pé Ànábì Ìsá bọ̀ wá. Tó ti dàda káyọ̀ àwọn yẹn láàmú. Tó dá àwọn mùsùlùmí láàmú púpọ̀. Ó ní Ànábì Ìsá ẹ lọ gbà yí pé ń bọ̀ wá tó bá sì dé. Ń bọ̀ wá dájọ́ ẹ̀sìn. Àyẹ̀dìlẹ̀ yóò sì tún wá ṣe déédéé. Oyún. Ó wá ní fàyẹ́tì síra sọ̀lì ìbà. Ibi ọ̀rọ̀ yẹn ti takura àwọn bọ̀dí ẹ̀dí. Ó ní fàyẹ́tì síra asọ̀lì ìbà. Ó ní tàbí Ànábì Ìsá bá wá ní gbogbo kúrọ́ọ̀sì tí wọ́n ṣe tí wọ́n gbé sọ́rùn Ànábì Ìsá ń bọ̀ wá kan. Ń bọ̀ wá ń. Sahih Bukhari lọ́wọ́ hadith adlọ́wọ́ volume 49 hadith 3448 wà bá bẹ́ẹ̀. Ó ní Ànábì Ìsá tó bá dé yẹ kí sí rọ̀ sọ̀lì ìbà
ó ní ń bọ̀ wá kán àwọn kúrọ́ọ̀sì tí wọ́n ń gbé sọ́rùn ànábì Ìsá ń bọ̀ wá kán. alayhi salatu wa salam. ní mo ní ànábì Ìsá ti ráyè yìí o. ànábì ọ̀dọ́ sí àwa tá a tiẹ̀ ná kankan débi bí aráyè rán dandan. ó yá àjọ náà tún. ní ànábì Ìsá pàtó wá dé wọ́n ní kí lójúṣe rẹ̀ àwọn ṣàwárí ìlú rẹ̀ kí lójúṣe káàkiri rẹ̀ sábà wá sí oníyẹ́ bí sí aṣọ ní ibà wọ́n bọ̀ wá ká àwọn àgbélé tí ó kàn. ẹ̀mí Rasulullah kan jẹ̀mí à. tí wọ́n tó ti wá sí ni tọ́lá ti wá sí fún yàrá yàrá ti gbọ́ yẹ́sù wà lẹ́jẹ̀ náà táyà ní tó láti fún yàrá jẹ́ náà. bùrọ̀dá mi sọ ti wá ara ìpalapàla wọn. wáyé bí sí aṣọ ní ibà nígbà wá ká àwọn àgbélé ẹ̀ tí gbọ́n kankan. Ànábì Ọlọ́run. Ànábì Ìsá ìsọ́ra tó. ẹ̀mí Rasulullah kan jẹ̀mí à. Ànábì Ìsá bọ̀ wá pa àwọn ẹlẹ́dẹ̀. ẹ̀mí. àwọn ẹlẹ́dẹ̀ tí ò kàn lápá tí ò kàn. Ànábì Ọlọ́run. Rasulullah kan jẹ̀mí à. Ànábì Ìsá bá wá dé tó wá sọ̀kalẹ̀ lọ́wọ́ wá dé ìbò wá pa àwọn ẹlẹ́dẹ̀. ẹ dákun ẹlẹ́dẹ̀ mi ló ní ó pa. الذي له ملك السماوات والأرض لا إله إلا هو الحي القيوم. ويفيض المال حتى لا يقبله أحد. Ànábì Ìsá bọ̀ wá owó. Allahu Akbar. owó náà wà pẹ̀lú ní pé o kálukú wà inú fún owó. la yaqbalahu ahadun. àwọn àní rojú láyé àti gba owó lọ́wọ́ ẹnikẹ́ni mọ́. ẹ̀dá fún wo ni ó ti mú inú ti wáyé. ní tọ́lọ̀ sọ pé ayé ń dọ́tọ́rọ̀ ti dá ayé ó ti balance ẹ̀ kò sí nǹkan kan tí ó wà ikú ọ̀ táyé ó fi parẹ́. kékeré kan máa wà ikú ọ̀ wọ́n wá bí ọmọ mẹ́wàá lórí gbogbo wọn bá pátá níwà dìbì yẹn ní à nígbó. ọlọ́run ṣe tíátà rárá o wọ́n ti ráyè ilé yín o ó ráyè ilé tàwọn ẹlò nínú abẹ́. ọlọ́run ṣe tíátà wọ́n ní Ànábì Ìsá bọ̀ wá pé owó. ṣé yóò kó owó ń dání wá láti sánmọ̀ ni àbí yóò lọ sí World Bank yóò lọ gba owó bẹ́ẹ̀ àbí Central Bank. adé tá a fi sórí ẹkùn yàrá yàrá kan ò lè gbà. nígbà tí sọ bá Ànábì Ìsá bọ̀ wá pẹ̀lẹ́dẹ̀ èyí bọ̀ wá pàwọn ẹlẹ́dẹ̀ yóò sì bọ̀ wá kán àwọn àgbélébú àti àwọn kúrọ́ọ̀sì kankan yóò gé kékèké tó bá gé kí náà fi ṣe. ní Ọlọ́run tó ti yanjú ọ̀rọ̀ ní Suratul Baqara Quran 2 Aya 286 pé láì kàn ní fún ọ̀rọ̀ náà sàn. إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا
أنت مولانا فانصرنا على القوم الكافرين. possibility wà káwọn òkúrọ̀ wọnú penetrate wọnú ilé olódodo. ẹ má yóò dàrú ẹ má sọ pé gbogbo tá a bá ti ní ká gbàgbọ́ òmùgọ̀ níwájú òmùgọ̀ níwájú tó bá dé sí ní ìdí gbogbo tá a bá ti gbé wá fún wa náà ní ká gbà àlùkùránì nìkan ni ọlọ́run wọnú ẹ̀ kò sí tọ́wọ́wọ̀ àlùkùránì nìkan ni ò yí padà ni ò sí yí padà má ti ń kà ní ẹ̀ka lé èkó àti ń kà ní èkó lè ní wọ́n kà lé èkó wọ́n kà ní Ìbàdàn wọ́n kà lọ́yọ̀ wọ́n kà lọ́yọ̀ wọ́n kà gbogbo ayé alẹ́ lọ ká iná yìí kò méjì kò sí tọ́wọ́wọ̀ àwọn èèyàn dá sí ẹlòmíì sọ̀rọ̀ nínú àdìsí pẹ̀lú ìfẹ́ tiẹ̀ ní kí wọ́n máa sọ yín pé inú ilé tí ajá bá wà tí olóko tí ajá bá wà tí fọ́tò bá wà àríkà ní wọ́n bẹ̀ sọ àdìsí. ìyá ikọ̀ yìí ni wọ́n lè mọ̀ta ẹ̀yà ọ̀tá. nínú ilé rẹ̀ dandan nínú ilé rẹ̀ kábà fọ́tò rẹ̀ bẹ̀rù rí. yàrá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sábẹ́t báyẹ̀ yàrá bẹ́ẹ̀ kíkà sábẹ́t. ẹlòmíì ò dé mọ́ta àwọn látara fọ́tò ó sì mọ̀ tí wọ́n ti bẹ̀. ọ̀gbàlá lábàá jìnnà ìnàfìlà àwọn àkọ́bàlẹ̀. láyé kàdé kò bá òun náà sàn yín náà wò sàn ẹ̀sìn Islam wa ò gba péjì bá ti kú kú àbí ká mú ká pa. ká lọ máa wé dẹ́dẹ̀ ká lọ ṣọ́ọ̀bù bí wọ́n ti gbẹ́lẹ́dẹ̀ sí ká lọ máa pa bẹ̀. ọ̀rọ̀ yẹn tako làkàyè bàbá pèsè làkàyè àríkò tako gbogbo ayé wà lòlò níbo. Sọ́tà nẹ́bí Ìsá tí ọlọ́run tọ́lọ́run gbé kó láàyè àwọn ọ̀tá rẹ̀ kọ́ bá lè pa owó mélòó ló kúrẹ́. Àwọn sọ pé ẹ̀kọ́ kọ̀ọ̀bá ní nẹ́bí Ìsá kó wọ̀ níbo. Yóò wá sọ gbogbo ayé lòlò níbo. Àná Mùsùlùmí sọ̀rọ̀ wá tí ọlọ́run kẹ́gbẹ́ gbogbo ayé ànábì olówó owó ìlànà ànábì tí sòkúta máa ń fúnjọ́ mẹ́ta tí ò jẹun. Ànábì olówó ló ti lówó. Kọ́kọ́rọ́ lé owó kò fẹ́ ní kẹ́ni ó mú kalẹ̀ dání ọlọ́run tí ò ní ta ni. Bọ́lá ní kó kún yẹn ẹni tọ́lọ̀ kọ̀ọ̀kan fún ní kọ́kọ́rọ́ lé owó àdánù Muhammad. Kò sí tó lè sọ pé o fẹ́ fi kún kó o bá wọlé àánú àtẹ yìí àti ọlọ́run lè fẹ́ràn rẹ̀ dọ̀rẹ́ rẹ̀ lọ. Àánú àrẹ kó tún kó tẹ́ yìí àti kó di ọdún rẹ̀ yìí àti ọlọ́run lè fẹ́ràn ẹ̀ tán nàbí. ìyá tó wà fún mi náà ẹ̀nà fi náà. Àwọn àkàtọ̀ ìyá tó wà fún mi náà ẹ̀nà fi náà àwọn àkàtọ̀ rẹ̀. ọlọ́run fẹ́ràn ànábì tájọ́ kébí ó máa pa. Ebi pa ànábì níjọ́. sallallahu alaihi wasallam. Ní wọn lọ mọ́sáàsì ló ṣe ọlọ́run ẹ bá yẹ kó ẹ̀ ní. sallallahu alaihi wasallam. Lórí kò wọ́n yà kí ọmọ àwọn Fatima ilé ọkọ rẹ̀ Ali karramallahu wajhahu. Ló bá délé bóò ní ọmọ mi dáadáa oníbẹ̀ ni bàbá mi ẹkú ẹ̀sìn ẹkú kó lè da àwọn tí bá sọ kí ní kan yẹn nígbà wo ni kí látàná àti ìjẹun. Ẹni tí sọ̀tà ń jọ́ kẹta tánà yóò jẹun mú. Ànábì bá ju àwọn sàbí yẹn nígbà lọ́ni. Nípa bí ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ Ànábì sáyìn ló bẹ̀. Mo fẹ́ sàlàyé ẹni tí wọ́n pè ní Ànábì fún mi. ọ̀yẹ́ká yìí wù lọ́wọ́ ẹ̀bùsà ẹ̀yà ọ̀sà. Ànábì lọ lọ ló bá sọ fún pé ń bọ̀ á ẹ̀rì jẹun náà ìjẹun ń bọ̀. Ànábì wà lọ gbàrú. Ẹ̀rí wo ló ti gbàrú. Ànábì lọ ló bá yẹ ẹnìkan tí ń pọn ní fa omi nù kànga. Ànábì bá bèèrè lọ ẹja tí ìdánù ọ̀gá fún mi ní yòrò tó fi pọn mi òkè náà pọn ó sanwó ṣe fún mi. Yóò sì dá Ànábì mọ̀. sallallahu alaihi wasallam. Sọ lè fa olóhùn fa ó lè fa olóhùn fa. Ànábì bá fa ni. sallallahu alaihi wasallam. Ó kú fọ mi kí ó fún lówó.
bàbá yìí kó bá kó ó fa ọmọ ẹgbẹ́ yìí ó kún ló. mẹ́ta lọ́jọ́ fọ́nmi kẹta ní gbogbo ọ̀rọ̀ bá jábọ̀ sínú kọ̀ọ̀gá. wáyé ìlà máa ń kíkà fẹ́. ọ̀gá gbogbo ayé lọ. olówó tó máa lọ pa omi lọ. yẹ́ dọ́rọ̀ mi jábọ̀ nù kọ̀ọ̀gá ó ní là olúwa ní àdábẹ̀ létí. ọ̀gá gbogbo ayé kéèyàn kan gbá mi létí yóò yà wèrè. ọ̀pọ̀ náà ìyàtọ̀ níbìrì ìgbàsílẹ̀ àwọn àbàbọ̀nà. àwọn tá a jẹ́ nǹkan kan lò nínú ọlá lọ́wọ́ fún àná Muhammad. sallallahu alaihi wasallam. àwa sóòdì ibi ọlá ńlá ọlá tí ò níye tí ò lóǹkà tí ò ní ìwọ̀n obi ó pọ̀ ní lọ́wọ́ fún àná Muhammad. sallallahu alaihi wasallam. kí ẹ̀kan lọ gbogbo ló fẹ́ lọ gbá president Buhari létí ìwọ́n náà pariwo ha. ọ̀pọ̀ náà wọlé bàbá àríyá fún. yàtọ̀ sí pé bàbá yẹn ẹ̀mí rẹ̀ kú ó dàgbà lójú orí ẹ̀mí Ọlọ́run ni yàtọ̀ sí inú àṣà kó tiẹ̀ jẹ́ president Nàìjíríà ẹ̀wọ̀n ló ti ó kú sí bàbá. àmọ́ ìgbà àlàyé àbíyá bẹ́ẹ̀ parí nìyà. ọ̀rọ̀ ikú tó ṣẹlẹ̀ lẹ́nu mẹ́ta ní ìlú kìnìkan láàdì sí kìnìkan Switzerland ni àwọn tí wọ́n lọ pa ọmọkùnrin kan tẹ́rọ́rìsì báyìí tó lọ pa àwọn mùsùlùmí mọ́sálásí àwọn èèyàn 50. New Zealand ó yá ìwé nígbà tí mayor New Zealand ni tí yóò wá sọ wọ́n ní tẹ́rọ́rìsì lẹ́yìn ẹ̀ òun wá sọ pé kì í ṣe tẹ́rọ́rìsì ó fẹ́ máa báàkì ó ní àmọ́ troublemaker ni kì í ṣe tẹ́rọ́rìsì. ẹnu mẹ́fọ̀ sọ pé kì í ṣe tẹ́rọ́rìsì mùsùlùmí kan wà lẹ́yìn rẹ̀ báyìí ọmọ yẹn kọ̀ lọ mú ẹyin adìẹ ọ̀kan náà ni ó wọ̀ fọ́ ọmọ ní ìpàkọ́ bí ọlọ́run ti mọ ìtumọ̀ ó fọ ẹyin mọ́ gbogbo àwọn security àwọn kọ̀ọ̀kan ní wúri yẹ ọ̀gbẹ́ni yẹn gbá létí ó lu ọ̀rọ̀ tì mọ́ ní àti ìmọ̀dájọ́ rẹ̀ lónìí. ó bà náà. yẹn ṣe kàmbá ni o. wọlé darí àríyá iṣẹ́ kàmá. bàbá àlẹ́kọ̀ àlàyé àbíyá mẹ́rin kọ́bí nìyà. àwọn mẹ́ta wà láàmú. àbíyá. àwọn mẹ́ta wà láàmú. àbíyá. torí gbogbo nǹkan náà máa gbàdúrà kú ó sì dá lóòótọ́ ká gbàdúrà kú àmọ́ àwọn nǹkan tó ń bẹ ó lè ká lè yẹ lórí fún àwọn. ọlọ́run fún mi lówó kó fẹ́ ra aṣọ kó wá ra aṣọ fún ọ kó tó wá sọ fọ́lọ́ kó kó bọ́ wọn náà. ó bà náà. ẹ̀sọ́ lọ bí wàá tẹ̀ máa sí ní tó kọ́. ولا تؤمن ما لا قاتل به. Ànábì wa ni kò jọ má bínú Ànábì wa. sallallahu alaihi wasallam. irú Ànábì ò sí láyé. ìkúlẹ̀ nàbí jẹ́. لكل نبي لنا بقضية وجملتها مجموعة محمد. gbogbo alákọ̀ọ́ fún gbogbo àwọn Ànábì kọ̀ọ̀kan náà ń gba gbogbo ìjọba yìí mo bá kó fẹ́ nìkan tí jà lẹ́nu Muhammad. لكل نبي لنا بقضية. aṣọ ẹlòmíì ni wọ́n kọ́ tẹ̀mọ́lẹ̀ mọ́ṣáláṣí wọ́n fẹ́ kọjá ni o. nọ́mbà 6 taṣọ ẹ̀ mọ́lẹ̀ ìgbádùn bíi 4-5 ó tún ṣépè fún ká dá fún ọmọ yìí. لكل نبي لنا بفضيلة وجملتها مجموعة محمد. وجملتها مجموعة محمد. gbogbo àpáta ni wọ́n kó fún Ànábì. Ànábì mọ̀ wá kó ọmọ rẹ̀ sọ. ó mọ̀ rírì ó máa sọ wọ̀. Ànábì dá ó fún àyọ̀ rẹ̀ wá. ó tún ní sùúrù lámàrà. لكل نبي ó tún nígbà fọlọ́. pàtó wọn wá gbá létí. èsì sùúrù. àwọn náà bá ti yọ wọ́n sá jù sọ́ọ̀tún wọ́n jù sósì wọ́n bá fà yọ. ìbáraẹnitọ́ èyí tó ṣe fún mi náà tó owó tó kù mí náà dáa ní màá lọ lé
díẹ̀ tó nù kan ní ìtẹ̀. ó wá ń lọ lẹ́nu kan máa sọ fún pé ẹni tó pè Muhammad ni. sallallahu alaihi wasallam. ẹni ẹ bá kọ́ mi nígbà yìí bá sunkún. ìyá jẹ́ òun. ní aláàbì wà bí ìrìnàjò. ìwọ́sẹ̀ mú kàtó rẹ̀ ní òyìnbó. ọ̀gbọ̀n yàtọ̀ mẹ́jìmọ́ àtúrì Muhammadi. ni wọ́n tọpasẹ̀ rẹ̀ lọ́wọ́ nílé àdé. sallallahu alaihi wasallam. àwọn sáré tó ti wà lẹ́mìí rẹ̀ ànábì lọ wọ́n jẹ táwọn ọmọ rẹ̀ ó jẹ. àtọkọ ọmọ rẹ̀ àtọmọ ọmọ rẹ̀ wá délé wá kó fún wọn. àwọn yóò wá gbogbo wọn fẹ́ lọ ṣètò tí wọ́n jẹ alábí bá dé ló bá gbé kúndé. kí ló ṣe é. ètí tẹ̀ sùkúta ló payé lẹ́kọ̀ọ́. èyí ti jẹ́ kí ẹ̀kú lé yìí. ó ní ẹ̀rọ bínú ó ní bàbá yìí ni ànábì wá yìí. sallallahu alaihi wasallam. ó gbà wọn létí ni àwọn sáré káwọn mẹ́wọ̀ ọgbà kí àwọn létí. yẹ̀bọ́ yìí ni bí jẹ́. á dá fún ọlọ́dẹ. ìyá alẹ́ mi fàbí lọ́tọ̀. ọgbà mi lẹ́nu bẹ́ẹ̀ kẹ́nu. ọ̀gbọ̀n yàtọ̀ mẹ́jìmọ́ àtúrì Muhammadi. sallallahu alaihi wasallam. tìlú wọn fẹ́ lọ bá ànábì Ìsá ànábì wọn kan fi ilẹ̀ kí lè kó mẹ́. Akramakumullah. ànábì filẹ̀ kó mọ́ ní ọ̀gá wa nù sí wọ́n lè ṣe bẹ́ẹ̀. ìwé wọn fẹ́ lọ bá ànábì Ìsá ànábì Ìsá bẹ̀ pé tani ó dúró ọmọdékùnrin kan lórí òun á dúró ọlọ́run sì gbé fọ́tò rẹ̀ sára rẹ̀. òní ọlọ́run ní wàrà fáàlì ànábì Ìsá wà kú rẹ̀. ànábì Muhammad sallallahu alaihi wasallam. àní ló sọ pé ẹ máa lọ ìgò sílé wọn wà lórí bẹ́ẹ̀dì. ànábì sì kọjá lára àwọn kèké wọn bọ̀ bá ànábì bẹ́ẹ̀ Mádínà. àwọn ànábì kọjá pé mo fẹ́ lọ sápamọ́ fún yín kẹ́ má mọ̀ bí mo wà. náà sallallahu alaihi wasallam. ànábì kọjá bẹ́ẹ̀. wájú wọlé tó àmàlí àtúrì Muhammadi. ànábì ní mo ń tù wọ́n gbé mi dìde ní kò tà mí má máa kára ní ma àkàrà. sallallahu alaihi wasallam. bá parí àwọn ìwà tó dáa. wájú wọlé tó mẹ́jìmọ́ àtúrì Muhammadi. àwọn ọmọ ní sallallahu alaihi wasallam. gbogbo fẹ́tù nàbí sallallahu alaihi wasallam. ìgbé ànábì dìde ní ìkìmáàlì risalati llahi ala al-khalqi. ọlọ́run wá parí ẹ̀sìn ni ó parí gbogbo táwọn ànábì bẹ̀rẹ̀ rẹ̀ lórí ànábì fún gbogbo ẹ̀dá tó ń dá. Allahu akbar. náà sallallahu alaihi wasallam. wọ́n bí bá àtàtì yìí àwọn bí bá àtàtì yìí kọ̀dí kìtàmàlà dìínà. sallallahu alaihi wasallam. látàrí pé wọ́n bí ànábì dìde òní ìkìtàmàlà dìínà ọlọ́run wá fi pé ẹ̀sìn ti pín tayọ ká sọ pé ànábì kan ṣe ń bọ̀ ó ń bọ̀ wá bá wa ṣẹ̀sìn. rárá táwọn bá gbé sínú làákàyè kó bá wà mùsùlùmí bàbá gbé sínú làákàyè àmọ̀ pé ìtàn wí yìí pé ànábì Ìsá ń bọ̀ yìí kò fẹ́ bá làákàyè. أتميت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. bẹ́ẹ̀ni wọ́n wá sọ pé àbí Hùráírà wá gba àdìsí kan wá ẹ wo àdìsí yìí pẹ̀lú ọ̀rọ̀ pé ànábì Ìsá ń bọ̀ àdúgbò wa ẹ wò ó. أن النبي صلى الله عليه وسلم قال إن مثلي ومثل الأنبياء من قلبي. من قبلي أني أنا محمد صلى الله عليه وسلم. fúnra rẹ̀ ló sọ pé صلى الله عليه وسلم. ànábì ló sọ bẹ́ẹ̀ o ó ní iná mẹ́tìlì ó ní dájúdájú àpéjúwe ní ànábì. ومثل الأنبياء. àti àpéjúwe àwọn ànábì tó kọjá bí kí gómìnà kan máa sọ pé bí òun ti rí ní gómìnà tó ń dé o àti àwọn gómìnà tó ti kọjá lọ àwọn pírẹsidẹ́ntì tó ti kọjá lọ àwọn ìjọba tó ti kọjá lọ náà mi ò gbàgbé. tí wọ́n ti wá síwájú mi. كمثل رجل بنى بيتا. كمثل رجل abáńdápẹ̀ rárá. كمثل رجل بنى بيتا. ó ṣe lè bí ẹnìkan tó ní láárí tọ́lọ̀ ń fún lówó tó pọ̀ tó
yáàyì tó ní láàrí táyé mọ̀ pé lè yí ipò ọlọ́run kẹ tó wá kọ́ ilé ńlá ilé yẹn wá tóbi. فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية. tẹ́lẹ̀ yẹn wá mú ọ̀dà okùn ilé ó dírẹ́sì inú ilé yìí ó fún ní àwọn pákéjì tọrọ ní pákéjì ó dá ẹ̀ṣọ́ bò ó ṣe mọ̀rẹ̀ ìlà mọ́mìá إلا موضع لبنة من زاوية. amẹ́ríkánà ilé yẹn ẹ̀gbẹ́ kan ilé yẹn àlàfo kan wá bẹ́ẹ̀ tàlàfo yẹn lọ látòkè sílẹ̀ báyìí gbọ̀n wọ́n kún wọ́n rẹ̀ ó tún dànù. bí lẹ́sí tóbi tó wọ́n ti rẹ̀ wọ́n ti kún wọ́n ti dẹ̀sọ́bù àmọ́ ẹ̀gbẹ́ kan bẹ́ẹ̀ tí ò sọ́dà ń bẹ̀ wọ́n kún wọ́n dẹ̀sọ́bù. فجعل الناس يطوفون به ويعجبون له. ويعجبون له. àwọn èèyàn tí ó wá pèpè arábí sílé àwọn èèyàn wá débẹ̀ yẹtù fúnà wọ́n bẹ̀rẹ̀ sí ní wò pé ilé yìí máa dá ẹnfàrọ́mẹ́ntì yìí máa sùn wọn èèyàn kan lọ́wọ́ sí lé ìfú wọ̀nyẹ ta ẹ̀jẹ̀bú rẹ̀ lára wọ́n wá bí ibì kan wọ́n sì mọ̀ wọ́n ti tàwa fún tí wọ́n ń lọ tí wọ́n lọ kéka gbogbo yẹn yẹta ẹ̀jẹ̀bú náà wọ́n wá ń sè mọ̀ pé èèyàn lọ́wọ́ sí tó dábàá yìí fún náà. ويقولون هلا ودعت هذه اللبنة. ويقولون هلا náà débi tí ilé yẹn ò ti dà wọ́n rẹ̀ wọ́n gún wọ́n fún lọ́sọ̀ọ́ ara nínú sí wà wọ́n ní ẹ̀sà. ودعت هذه اللبنة. هذه اللبنة àlàfo yìí àlàfo búlọ́ọ̀kù yìí ṣe bẹ́ẹ̀ dọ̀sọ́bù rẹ̀ ó ti kóòtù títì bá ilé tá a kọ́ yìí kọ́. فأنا اللبنة وأنا خاتم النبيين صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. ànábì wọn sọ fún àkókò rẹ̀ la pé àná lóbùnà àlàfo ibi tí wọ́n ti kù àlàfo ibi tí wọ́n rẹ̀ wù àlàfo ibi tí wọ́n ti dá sọ́kò èmi ànẹ́bí wọ́n dá dúró dé èmi ànẹ́bí lò nígbà tí mo dé ni wọ́n tó kù. لكل نبي sọ́kò èmi ànẹ́bí lò ní. إلى نار بقية. wọ́n ní torí pé wọ́n àná. خاتم النبيين. torí pé gbogbo àwọn ànábì tí wọ́n ti wá o èmi ni Ọlọ́run fi parí gbogbo wọn kò sálẹ̀ nìkan tuntun pẹ̀lú ẹ̀yìn mi àná. وجملتها مجموعة محمد. وجملتها مجموعة محمد. sallallahu alaihi wasallam. àwọn mùsùlùmí tá a bá gbé sínú là ń kárẹ̀ kò sí tẹ̀ Nábì Ìsá padà bọ̀ wá ṣe kò sí tí padà bọ̀ wá mú kò sí tó dàrú tí bọ̀ wá tò ọ̀rọ̀ ànábì kọjá nílò pẹ́lẹ́lẹ́ ọ̀rọ̀ ànábì kọjá nílò wéèrè ọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run kọjá pé ẹ̀fọ́ kọ̀ọ̀bẹ̀lẹ̀ àwọn búrọ́ọ̀sì yìí ń bọ̀ wá kàn lọ́kàn bí yù. وجملتها مجموعة محمد. Ọlọ́run ló ṣe àwọn lẹ́sà. وجملتها مجموعة محمد. gbogbo ọlọ́run ti fún ànábì sì ti parí ẹ̀. صلى الله عليه وسلم. àràfà ànábì wà tí wọ́n ti sọ fún pé àti parí ẹ̀sìn fún olónìí wọ́n kò láràfà ń lọ ilé ó ṣe ájẹ́ tó wà láà ńlọ ní àti parí ẹ̀sìn fún olónìí ẹ̀sìn sì pé kò sí tó tún kù mọ́ wọ́n àti máa ń tún àlékún ní ẹ̀rọ àti fi ìdẹ̀kùn ẹ̀mí Ọlọ́run sínú ẹ̀ fún ẹ gbogbo ayé ni ó máa kí ẹ wò ó ibi náà ti mọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn ànábì Ọlọ́run ni wọ́n ní kọ́ sọ́wọ́ kọ́ sẹ́sẹ̀ ànábì Muhammad nìkan Ọlọ́run ló dà. لكل نبي إلى نار
مريم وبيلة وجملتها مجموعة محمد. وسين توفى النبي عيسى البركة. السلام. فلا تبالي إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حجا. wọ́n sì nínú ọmọ alábàárkà tó ti sọ láti ìjọ tí wọ́n ti di ló ní ọmọ ọwọ́ pẹ̀lú wa láti bí. ṣé o wo ó wá ní pé àwọn kan sọ pọ́lọ́ mi àwọn kan sọ pé ó ti sẹ́ni àwọn kan ní rárá ọ bàbá ni àwọn kan lọ́mọ ni àwọn kan ní gbogbo ẹ̀. ẹ wo bí ànábì Muhammad ṣe tóbi tó. ẹ àti ìrìnjọ ànábì kan tó pe ànábì lọ́wọ́ rí. kẹ́lù mọ̀ pé ọlọ́run fún ara rẹ̀ ló mọ ìdájọ́ pé ànábì Ìsá ti kú àbí ètí kú. ọlọ́run nìkan ló lè ṣe ìdájọ́ rẹ̀. ọlọ́run nìkan torí pé ìtìfáàkù àwọn kan sọ pé rárá èkú ìtìfáàkù àwọn kan sọ pé rárá ó ti kú kò sí tí kò wá sí mọ́ àwọn kan ní rárá yìí sì ń bọ̀. tá a bá sì wò dáadáa kò sí ìyẹn jíjà nínú pé abẹ́ṣẹ̀sìn ṣùgbọ́n láwọn fi sí ibi ọ̀rọ̀ ànábì Ìsá yẹn gbogbo àwọn mùsùlùmí ẹ̀dá fi ìyẹn jíjà lórí apá ànábì Ìsá bọ̀ àbí òwá ẹ̀dá fi kalẹ̀ kò kàn wá torí pé ọ̀rọ̀ ẹ̀sìn kò ní í ṣe nínú ẹ̀sìn rárá kò dí ẹ̀sìn wa kò sí léèkú kò sì bá jẹ́. ìyá túmọ̀ sí pé kò kàn wá pé ànábì Ìsá ẹ̀yìn yóò padà sọ̀kalẹ̀ wá kò sí àyà Kùránì tàbí báàkì. ànábì Ìsá tún padà bọ̀ ọlọ́gbà.